kí wa kú dédé àsìkò yìí níbikíbi tí a bá ti ń láǹfààní àti máa wo ìkànnì Jígí Alára káàkiri àgbáyé. Mo ti kí wa káàbọ̀ sórí ìròyìn Kayegbo fún tòní ẹni ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2023. Olúwaṣeun Adeoye lórúkọ tí èmi jẹ́ o. Ṣáájú ẹ jẹ́ á gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Àwọn agbébọn kọlu ilé ọ̀gá àgbà àjọ tó ń ṣe kòkárí ètò ìdìbò kan ní ìpínlẹ̀ Kogi. Ọlọ́pàá fi ọkọ̀ gba ẹ̀mí akẹ́kọ̀ọ́ kan ní ìpínlẹ̀ Ògùn tí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta míì náà tún farapa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Èrò àwọn aráàlú ṣọ̀tọ̀tọ̀ lórí bí ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ kan ṣe pé Pasuma àti Portable láti wá kọrin níbi àṣálẹ́yìn ilé ìjọsìn wọn. Lórílẹ̀-èdè Uganda, ìyá ẹni 70 ọdún kan bí ìbejì làǹtìlanti. Pásítọ̀ kan tí ó jẹ́ babaláwo tẹ́lẹ̀ rí fún ìyàwó ẹ̀ lọ́rùn pa ní ìpínlẹ̀ Èkìtì. Ní báyìí ẹ jẹ́ á gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n ká tó lọ sí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká ṣe gàyà díẹ̀. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà. Àwọn agbébọn kọlu ilé ọ̀gá àgbà àjọ tó ń ṣe kòkárí ètò ìdìbò ní ìpínlẹ̀ Kogi. Àwọn afurasí agbébọn kan ni a gbọ́ wípé wọ́n ṣe ìkọlù sí ilé ọ̀gá àgbà àjọ tó ń ṣe kòkárí ètò ìdìbò ní ìpínlẹ̀ Kogi INEC commissioner. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé o ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ẹtì àná òde yìí tí ń ṣe ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2023. Alámòjútó ọ̀rọ̀ aráàlú ní àjọ tó ń ṣe kòkárí ètò ìdìbò náà ọ̀gbẹ́ni Rótìmí Oyèkànmí ó ṣe lálàyé nínú àtẹ̀jáde kan tí ó fi léde lọ́jọ́ Ẹtì àná wípé ọ̀pọ̀lọpọ̀ dúkìá ni àwọn oníṣẹ́ láabi náà bàjẹ́ ṣùgbọ́n o kò sí ẹnì kankan tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ọ̀gbẹ́ni Oyèkànmí sọ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò kojú àwọn agbébọn náà tí wọ́n sì jọ wọ̀ yájà fún bíi 30 ìṣẹ́jú lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ẹtì ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí ọdún 2023 ní dédé aago 7:30 ni àwọn agbébọn náà kọlu ilé kọmíṣánná àjọ INEC náà ní ìpínlẹ̀ Kogi. Àjọ INEC ti wá pè fún ìwádìí tó péye o láti tannáwádìí àwọn agbébọn náà láti lè mú kí ọkàn àwọn aráàlú kí ó balẹ̀. Ọlọ́pàá fi ọkọ̀ gba ẹ̀mí akẹ́kọ̀ọ́ kan ní ìpínlẹ̀ Ògùn tí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta míì sì tún farapa yánnayànna. Akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama kan ní ìpínlẹ̀ Ògùn ni ó ti pàdánù ẹ̀mí rẹ̀ o nígbà tí ọkọ̀ àwọn ọlọ́pàá tẹ̀ pa ní agbègbè Ìpókíà ní ìpínlẹ̀ Ògùn.
akẹ́kọ̀ọ́ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Adeoye Eniola ni a gbọ́ wípé ó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Mayigi Community High School tí ó wà ní Ìlásẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìpókíà ní ìpínlẹ̀ Ògùn. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ọlọ́pàá tí ó wa ọkọ̀ náà ó ṣekú pa akẹ́kọ̀ọ́ yìí. Wọ́n ní ó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ìlaró. Freedom ni wọ́n pe orúkọ ọlọ́pàá tí ó fi ọkọ̀ pa akẹ́kọ̀ọ́ náà. Ìṣẹ̀lẹ̀ yìí ti wá mú kí àwọn ọ̀dọ́ agbègbè náà kóra wọn jọ láti ṣe ìfẹ̀hónúhàn, tí àwọn tí ó péjọpọ̀ láti ṣe ìfẹ̀hónúhàn náà sì sọ wípé ọlọ́pàá náà lé ọlọ́kọ̀ kan tí ó kọ̀ láti fún ní owó ni lásìkò ìgbà tí ó fi ọkọ̀ náà tẹ ọmọ akẹ́kọ̀ọ́ náà pa. Ìpele SS1 nílé ẹ̀kọ́ Mayigi Community High School Ìlásẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìpókíà ni akẹ́kọ̀ọ́ náà wà lásìkò ìgbà tí ó fi dágbére fáyé. Olórí àwọn ọ̀dọ́ ní agbègbè náà ọ̀gbẹ́ni Adéyẹmí Sulaiman sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ìwọ́de lọ sí àgọ́ ọlọ́pàá tó wà ní ìdí ìrókò lórí ọ̀rọ̀ náà ṣe alábàápàdé ìyà lọ́wọ́ àwọn ọlọ́pàá náà tí wọ́n sì tún fi yin afẹ́fẹ́ gáàsì lù wọ́n láti fi tú wọn ká. Èrò àwọn aráàlú ṣọ̀tọ̀tọ̀ lórí bí ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ kan ṣe pe Pasuma àti Portable láti wá kọrin ní àṣálẹ́ ìyìn ìjọ náà. Láti ìgbà tí ìwé ìpè tí ó kéde àṣálẹ́ àǹkárá àti ìyìn láti ẹ̀ka ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ kan ti jáde síta pẹ̀lú bí wọ́n ṣe sọ nínú ìwé ìpè náà wípé olórin Fuji Alabi Pasuma àti gbajúgbajà olórin takasúfè ní Habib Òkìkíọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Portable yóò wá kọrin níbi àṣálẹ́ ìyìn praise night ìjọ náà ni àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ilé ìjọsìn náà àti ètò tí wọ́n gbé kalẹ̀ yìí. Ọjọ́rú ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2023 ní ìwé ìpè tí ó ń kéde àṣálẹ́ ìyìn náà jáde sí ojú òpó ayélujára Facebook. Ẹ̀ka ìjọ sẹ̀lẹ̀ tí ó ṣe àgbékalẹ̀ ètò orin ìyìn náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Land of Goshen Cathedral. Yàtọ̀ sí Pasuma àti Portable, ìjọ náà tún pe ọmọbìnrin olórin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Meshua. Èrò àwọn aráàlú ló ti wá ṣọ̀tọ̀tọ̀ báyìí o lórí ìwé ìpè náà. Bí àwọn kan ṣe ń tàbùkù ìwé ìpè náà ni àwọn kan sọ wípé àwọn yóò dé ibi àṣálẹ́ yìí náà lọ ṣe fàájì fojú àwọn lóúnjẹ. Lórílẹ̀‐èdè Uganda, ìyá ẹni 70 ọdún kan bí ìbejì làǹtìlanti. Ìyá àgbàlagbà ẹni 70 ọdún kan ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ó bí ìbejì lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún ní ti ìlànà fífi àtọ̀ ọkùnrin sí ara ẹyin obìnrin ní ìlànà ìṣègùn òyìnbó ti ìgbàlódé tí a mọ̀ sí IVF fún ìyá àgbàlagbà náà. Nínú àkọsílẹ̀, ìyá yìí ni wọ́n ní yóò jẹ́ obìnrin tó dàgbà jùlọ nílẹ̀ adúláwọ̀ tí yóò bímọ nírú ọjọ́ orí yìí gẹ́gẹ́ bí ilé ìwòsàn tí ó bímọ sí ṣe sọ. Ilé ìwòsàn náà tí orúkọ rẹ̀ jẹ́ Women's Hospital International and Fertility Center tó wà ní ìlú Kampala lórílẹ̀‐èdè Uganda sọ wípé ìyá àgbàlagbà náà tí orúkọ rẹ̀ jẹ́ Safina Namukwaya bí ọmọkùnrin kan àti obìnrin kan láyọ̀ àti àlàáfíà. Ìyá àgbàlagbà náà mórí bọ́ níbi iṣẹ́ abẹ náà tí wọ́n fi gbẹ̀bí àwọn ọmọ náà fún un lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí. Ìyá àgbàlagbà ọ̀hún tún ṣe lálàyé fún àwọn oníròyìn wípé ìgbà kejì rèé o tí òun yóò bímọ láàrin bíi ọdún 3 sẹ́yìn. Pásítọ̀ kan fún ìyàwó ẹ̀ lọ́rùn pa ní ìpínlẹ̀ Èkìtì. Pásítọ̀ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Abiodun Sunday ni ó ti di èrò àtìmọ́lé ọlọ́pàá báyìí o nílùú Ìdó Ilé ní ìpínlẹ̀ Èkìtì lórí ẹ̀sùn wípé ó ṣekú pa ìyàwó ẹ̀ lọ́nà tó burú jáì. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé pásítọ̀ yìí ti fi àkókò ìgbà kan rí jẹ́ babaláwo kí ó tó di wípé ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olùṣọ́ àgùntàn nínú ọ̀kan lára àwọn ìjọ CAC tí ó wà ní orí òkè Ìdó Ilé tí ó wà ní ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Èkìtì kí ìjọ náà tó gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀. Ìròyìn tí a gbọ́ ni wípé lẹ́yìn tí ìjọ náà gba iṣẹ́ lọ́wọ́ pásítọ̀ yìí ni ó tó wu ìwà aláàbí náà. Ìbátan olóògbé ìyàwó pásítọ̀ yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel ó sọ fún àwọn oníròyìn wípé lẹ́yìn tó pa àbúrò òun tán ló tó ké sí ìyàwó òun tí ó jẹ́ oníṣiṣẹ́ ètò ìlera láti wá ran òun lọ́wọ́. Arákùnrin ọ̀hún ní ìgbà tí ìyàwó òun débi ìṣẹ̀lẹ̀ náà ni ìyàwó òun ṣe àkíyèsí wípé pásítọ̀ náà ti fún ìyàwó ẹ̀
lọ́rùn pa. àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá olórí ìlú náà ọba adẹ́rẹ̀mí ọbalẹ̀yí lẹ́nu wò lórí ìṣẹ̀lẹ̀ náà. ọba aláyé náà bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà ó sì sọ wípé ìṣẹ̀lẹ̀ náà burú jáì tí ó sì tún kù díẹ̀ kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún da ìlú rú mọ́ òun lórí nítorí pé àwọn ọ̀dọ́ ìlú náà fẹ̀hónú hàn gidigidi lórí ìṣẹ̀lẹ̀ náà. ọba aláyé náà wá ní òun fẹ́ kí àwọn agbófinró ṣe ìwádìí tí ó péye kí afurasí náà kí ó ba lè fi ojú winá òfin. ẹ jẹ́ á gbọ́ àwọn kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. àwọn agbébọn kọlu ilé ọ̀gá àgbà àjọ tó ń ṣe kòkárí ètò ìdìbò ní ìpínlẹ̀ Kogi. ọlọ́pàá fi ọkọ̀ gba ẹ̀mí akẹ́kọ̀ọ́ kan ní ìpínlẹ̀ Ògùn tí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta míì sì tún farapa yánnayànna. èrò àwọn aráàlú ṣọ̀tọ̀tọ̀ lórí bí ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ́kọ̀ ṣe pe Pasuma àti Portable láti wá kọrin níbi àṣálẹ̀ ìyìn ilé ìjọsìn wọn. lórílẹ̀‐èdè Uganda ìyá ẹni 70 ọdún kan bí ìbejì làǹtìlanti. pásítọ̀ kan tí ó jẹ́ babaláwo tẹ́lẹ̀ rí fún ìyàwó ẹ̀ lọ́rùn pa ní ìpínlẹ̀ Èkìtì. kò jẹ́ bó ti jẹ́ lórí ìròyìn Kayegbo fún tòní èní ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2023. tẹ́ bá ti wá gbádùn tòní ẹ má gbàgbé àti darapọ̀ mọ́ wa nírú àsìkò yìí ní ọ̀la ní ìkànnì Jígí Alára. ẹ dẹ̀ má gbàgbé àti like kẹ́ share kẹ́ subscribe sí àwọn ètò wa lóríṣiríṣi ní ìkànnì ọ̀hún. Seun Adeoye lórúkọ tèmi ó dìgbà.